The APC is used to winning elections that don't happen. Very shady party. The same thing applies to the PDP when they were in power. Secondly, if it is true that they won the election, then we might need to examine Nigerians. Ọ̀gbẹ́ni Ọmọyẹlé Sowore wọ́n tún ti sọ̀rọ̀ kan báyìí o, wọ́n ní òkùnkùn àti ìmọ́lẹ̀ kò lè ṣiṣẹ́ papọ̀. Kí ni ìdí tó ṣe sọ̀rọ̀ yìí? Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ni wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn náà jẹ́ kan lára àwọn tí wọ́n díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti wá sọ̀rọ̀ báyìí o wípé kò sí nǹkan kan náà tó lè mú àwọn láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òmíràn gẹ́gẹ́ bí APC tàbí PDP. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé nínú eré ìdíje láàárín àwọn olóṣèlú ìgbà míì máa wà tó jẹ́ pé àwọn ẹgbẹ́ kan tí gbogbo èèyàn bá ti mọ̀ dáadáa wọ́n máa lọ mú láti ara àwọn ẹgbẹ́ míì táwọn èèyàn sì fi bẹ́ẹ̀ mọ̀ ní pé kó wá darapọ̀ mọ́ àwọn káwọn jọ fọwọ́sowọ́pọ̀ fún ìtẹ̀síwájú. Ní inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ni wọ́n ti wá béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni Sowore wípé tó bá tiẹ̀ wá di pé ìkan lára àwọn ẹgbẹ́ bóyá APC àbí PDP àbí ẹgbẹ́ òmíràn wá bá yín pé ẹ máa bọ̀ kẹ́ wá darapọ̀ mọ́ wa ká lè jọ fọwọ́sowọ́pọ̀ fún ìtẹ̀síwájú wa. Báwo ni ẹ ṣe máa rí ọ̀rọ̀ yìí sí? Ibẹ̀ ni wọ́n ti wá sọ̀rọ̀ pé láyéláyé o kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Àwọn gẹ́gẹ́ bí ẹnìkan àwọn ò ṣe tán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan yálà APC ni tàbí PDP torí wípé kí ni òkùnkùn àti ìmọ́lẹ̀ kò lè ṣiṣẹ́ papọ̀. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ ńlá lèyí o. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Báwo ni ẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí? Kí ni nǹkan tẹ́ ẹ lérò tí ọmọkùnrin yìí rí tí wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde? Mo lérò pé àwọn jẹ́ ẹnìkan tó jẹ́ pé àwọn wò pé báwọn ṣe dá wà táwọn dá dúró yìí ó ti tẹ́ àwọn lọ́rùn àti pé nígbà míì nǹkan tí oníkálukú rí tó fi ń díje ó yàtọ̀tọ̀. Nǹkan tí oníkálukú dẹ̀ máa ṣe, àwọn ìgbèrò wọn, àwọn nǹkan tí wọ́n ń lérò láti ṣe ó yàtọ̀tọ̀. Bóyá òun ló fi rò wípé àwọn ò lè ṣiṣẹ́ pọ̀, àwọn ò dẹ̀ lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òmíràn àfi káwọn dá dúró káwọn wà ní ẹgbẹ́ ibi táwọn wà káwọn dẹ̀ máa ṣe ìdíje àwọn. As a people, if there's something wrong with our ability to take punishment, infinitesimally, like in a very elastic way, like, are we not tired? Do we ever get tired of punishment? Do we ever get tired of being abused? I would like to find out what is wrong with us. Why would a people who are seemingly convenient with hardship and mystery, and it's nothing new. I'm just reiterating it because sometimes, honestly and generally, you question yourself, and I ask myself this question sometimes, especially when you read comments, articles, and positions even by pundits, like you mentioned earlier, who are brazen about very ignorant, very holistically, self-inflicting injuries about the state of the nation. You question what is wrong with us. And some of them sometimes are people you happen to respect. I was in detention one day, and there was a journalist hangout because they usually bring us out to pick food, and they'll let you watch. After a while, when they got comfortable with detaining me, they'll let you watch TV. Typically, when I'm coming downstairs, change the channels to wrestling and all those irrelevant channels. And so I had this guy on journalist hangout who was saying brazenly and conveniently and ignorantly that the closure of the border is the best thing that's ever happened in Nigeria's history. Because according to him, he discovered Nigerian rice and it's the best in the world. Yes, this is journalist. He had glasses on. I remember the guy, I think he's a writer for the Nation newspaper. And that Buhari should please never reopen Nigerian border as long as he's alive, because he wants to keep eating that Nigerian rice that he claimed to have discovered. But you know that when Buhari eventually reopened the border, he apologized. At least veiled apology that the closure of the border did not achieve the intended purpose for which. In fact, after they closed the border, the price of rice went up and remains so to today because it was a stupid decision. But people will praise it. People will say it brazenly on TV.
they will be hitting their chest, as I'm saying this with authority, that this position of the government is the best. They said the same thing when June 12 was annulled. Traditional rulers will go there and say, we have seen Babangida and they showed us one clip like this. Abiola is not the messiah for the country, right? When Obasanjo was coming for third term, they said, there's nobody in Nigeria that can continue running Nigeria the way Obasanjo was running it. When Abacha wanted to remain as, he wanted to change from military to... 5 political parties in Nigeria came together and said he's their candidate. And they were swearing that it's the best thing that would have ever happened to Nigeria. But the day he died, they said, no, we advise the idiot. They hear words. We advise Obasanjo, he doesn't listen. If Buhari lives today, some of the people that are defending him will come and say, don't mind the man. He's a useless man. He has ear infection. Shebi tell you now. You understand? So it's what it does for us, on a serious note, is it leaves conscious citizens to remain steadfast. Because no matter what we say at the end of this, whomever wins this election, right? Like a Burna Boy said, we are coming back to eat our breakfast, right? Some we get breakfast and lunch together. It's called brunch. I was in hell, I worked for the devil, and heaven was for zombies who feel. Gbajúgbajà olórin ti ilẹ̀ wa níbí báyìí, Ọláwálé Ibrahim, tí gbogbo wa mọ̀ sí Brymo, ní àwọn èèyàn ti ń fà túrútú lórí ẹ̀rọ ayélujára bí okùn jẹnẹrétọ̀ báyìí lórí ẹ̀rọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ nípa àwọn ará ilẹ̀ Igbo. Ọmọkùnrin jáde lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí láti sọ wípé òun ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú àwọn ọmọ Igbo, pé àwọn Igbo èèyàn burúkú ni wọ́n, èèyàn játijàti ni wọ́n, èèyàn tí ò dára ni wọ́n. Eléyìí jẹ́ nǹkan tí ó fa oríṣiríṣi ọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára, pàápàá ẹ̀rọ ti Twitter, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde lóríṣiríṣi pé kí wá ní nǹkan náà, ọlọ́pàá èwo ni tèpè, kí ló dé tí ọ̀rọ̀ ilé tó báyìí tó fi di pé òun sọ àdúrà ọ̀rọ̀ àlùfàǹṣá yìí sí àwọn ọmọ Igbo. Ìkan náà ni gbogbo wọn, àti Yorùbá àti Igbo àti Hausa. Ó yẹ ká ṣera wa lọ́kàn, ká má máa sọ̀rọ̀ àlùfàǹṣá síra wa. Mo lérò pé ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ Peter Obi tó jẹ́ olùdíje fún ààrẹ orílẹ̀-èdè yìí ni ọmọkùnrin yìí sọ̀rọ̀ lé lórí, pé tí wọ́n bá fi lè gbà kí ó wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí, gbogbo náà la mọ̀ pé Peter Obi Igbo ni wọ́n, àti ilẹ̀ Igbo ni wọ́n ti wá. Mo lérò pé ìtara ni ọmọkùnrin Brymo yìí fi sọ̀rọ̀ yìí jáde pé kò yẹ kí a fi àyè gba àwọn Igbo láti wá jọba lé wa lórí. Àwọn èèyàn ti ń fa ọ̀rọ̀ yìí lóríṣiríṣi débi pé wọ́n ti ń kọ ìwé ẹ̀dùn láti takò fún àmì ẹ̀yẹ tó fẹ́ gbà ní AFRIMA. Gbogbo náà lọ mọ̀ pé ògbóǹtarìgì olórin ni Brymo yìí, bákan náà ni ó sì ń kọ orin. Ó dẹ̀ ní àmì ẹ̀yẹ kan tó ń bọ̀ lọ́nà tí ó fẹ́ gbà nípa ti pé orin tó ń kọ, ìyẹn Songwriter of the Year. Àwọn èèyàn kan ti péjọpọ̀ báyìí láti kọ ìwé ẹ̀dùn, ìyẹn tá mọ̀ sí petition, láti fi tako ọmọkùnrin Brymo yìí wípé àmì ẹ̀yẹ tó fẹ́ gbà yìí kò lẹ́tọ̀ọ́ láti gba àmì ẹ̀yẹ náà nítorí gbogbo àwọn nǹkan tó ń sọ sí àwọn ará ilẹ̀ Igbo. Báwọn kan ṣe sọ wípé ọ̀rọ̀ yìí ò tó nǹkan tí ẹ máa kọ ìwé ẹ̀dùn lé lórí o, iṣẹ́ orin tí ọmọkùnrin yìí ṣe ọ̀tọ̀ ni, ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ gẹ́gẹ́ bí èèyàn ní ilẹ̀ Nàìjíríà yìí tó jẹ́ ọmọ Nàìjíríà, ìyẹn ọ̀tọ̀, ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀, ọ̀rọ̀ iṣẹ́ orin ọ̀tọ̀. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé olórin tó dáa ni ògbóǹtarìgì olórin ni, gbogbo àwọn orin ẹ̀dẹ̀ ló máa ń mú ọgbọ́n àti òye wá, ó jẹ́ àwọn orin tó ń kọ́ni ní ẹ̀kọ́. Nítorí ìdí èyí, kò yẹ kẹ́ ẹ wá jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ta yín lára débi pé ẹ máa wá fi ìwé ẹ̀dùn yìí ba iṣẹ́ tó ti ń ṣe láti ọjọ́ tó ti pẹ́ jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn kan dẹ̀ sọ pé rárá o, kò sí tó kàn àwọn pẹ̀lú ìyẹn, ó jẹ́ olórin tó dáa o, kò jẹ́ olórin tó dáa o, ó kanra wọn, kò kanra wọn, kò sí tó kan àwọn. Gbogbo ọ̀nà làwọn máa wá báwọn ṣe máa rí pé ìwé ẹ̀dùn ni ó dé gbogbo ibi tó yẹ kó dé láti fi rí pé kò gba àmì ẹ̀yẹ yìí. Ẹgbẹ́ èèyàn mi, báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí? Lóòótọ́ ìkan náà ni gbogbo wa, àti Yorùbá àti Igbo àti Hausa àti gbogbo àwọn ẹlẹ́yà tó kù náà nílẹ̀ Nàìjíríà, ó yẹ ká fi wọn ṣọ̀kan ni. Mo dẹ̀ lérò pé àwa tá bá ti jẹ́, àbí àwọn tó bá ti jẹ́ gẹ́gẹ́ bí gbajúgbajà láàrin àwùjọ, ó yẹ ká má máa fi ìtara sọ̀rọ̀ jù. Lóòótọ́ ni gbogbo èèyàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí la ní àǹfààní láti mú
ẹgbẹ́ tó bá ń wù wá nínú gbogbo àwọn ẹgbẹ́ olóṣèlú pé àwọn eléyìí lèmi fọwọ́ mú o, ṣùgbọ́n kò yẹ ká máa sọ̀rọ̀ àlùfàǹṣá, kò yẹ ká bá débi pé a máa sọ ọ̀rọ̀ àlùfàǹṣá síra wa àbí sí àwọn ẹlẹ́yà tó kù. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ lórí ẹ̀yin èèyàn mi, báwo lẹ̀yin ṣe rí sí, ṣé ọ̀rọ̀ yóò tó pé ká kọ ìwé ẹ̀dùn láti fi tako ọmọkùnrin yìí pé kò ní rí àmì ẹ̀yẹ yìí gbà, àbí ó tó torí? Báwo lẹ ṣe rí sí? Ẹ jẹ́ kí mọ̀, mo ń dúró dè yín nínú kọ́mẹ́ntì. The story of my life, I am not a child. Ẹ̀yin tèmi, lórí ọ̀rọ̀ àwọn gbajúgbajà wa iná la ṣe wà. Gbajúgbajà òṣèré tíátà ti Gẹ̀ẹ́sì Nkiru Sylvanus ní ọ̀rọ̀ ẹ̀ tún jà rìnrìn báyìí ní orí ẹ̀rọ ayélujára nípa pé ó ń ṣe ètò láti ṣe ìgbéyàwó alárinrin. Láìpẹ́ yìí ni ọmọbìnrin yìí fi àwòrán kan sí orí ẹ̀rọ ayélujára yẹn ti Instagram tí ó fi hàn òun àti ọmọkùnrin àfẹ́sọ́nà rẹ̀. Ṣùgbọ́n nǹkan tó wá jẹ́ kí ọ̀rọ̀ yìí di iṣu atayanyan táwọn èèyàn ń fà káàkiri báyìí ni wípé nínú àwòrán yìí a kò rí ojú ọmọkùnrin tó pè ní àfẹ́sọ́nà èyí tí wọ́n fẹ́ jọ ṣe ìgbéyàwó yìí. Ibẹ̀ ni àwọn èèyàn ti wá ń sọ̀rọ̀ lóríṣiríṣi pé ìwọ ọmọbìnrin yìí, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tí ò fi fẹ́ jẹ́ ká rí ojú ọkọ àfẹ́sọ́nà rẹ̀? Ẹ ti mọ̀ pé àwa èèyàn lórí ẹ̀rọ ayélujára oríṣiríṣi tọ́rọ̀ kan bá ti délẹ̀ oríṣiríṣi la máa ń sọ, kódà àwọn míì gan wá gba ọ̀rọ̀ ju ọlọ́rọ̀ lọ, àwọn míì á gbà bí ẹni gbàgbá ọtí. Oríṣiríṣi òkú ọ̀rọ̀ ló ti ń sọ sí ọmọbìnrin yìí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, jẹ́ ká rójú ọmọkùnrin yìí ká mọ̀ bóyá ẹni tó ti níyàwó kan rí ni àbí ẹ̀rù àtẹ̀yàn kan lẹ́jọ́ ń pin lọ, àbí báwo ló ṣe jẹ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan pàtó tí ò fi fẹ́ jẹ́ ká rí ojú ọkọ àfẹ́sọ́nà rẹ̀. Tó bá jẹ́ pé ó dẹ́ ẹ lójú wípé ìwọ nìkan ló ń fẹ́, àbí ó dẹ́ ẹ lójú pé ojú kan làdẹ́ ẹ ní, jẹ́ ká rójú ẹ̀ ká bẹ́ẹ̀ mọ̀, àwa online in-laws jẹ́ ká bẹ́ẹ̀ mọ̀, jẹ́ ká bẹ́ẹ̀ wò, jẹ́ ká rí ojú ọmọkùnrin náà. Ẹ̀yin èèyàn mi, kí lẹ rí sọ̀rọ̀ yìí? Ẹ gbọ́, bó bá ṣe wo ní nǹkan ṣáà ló máa ṣe nǹkan ẹ̀. Ẹni ẹlẹ́ni tí ó fojú ọkọ ẹ̀ pamọ́, òun ló mọ nǹkan tó rí, òun ló mọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́. Wọ́n dẹ̀ ní nǹkan tá a bá fi pamọ́ báyìí òun ló máa ń níyì. Àbí báwo ni ẹ̀yin èèyàn mi? Ẹ fẹni ẹlẹ́ni ilẹ̀, ẹ jẹ́ kó máa jẹ ayé ẹ̀ lọ. Wọ́n bí mi nú, wọ́n sì rí bínú mi. Tọ́pẹ́ Adébáyọ̀ tó jẹ́ ògbóǹtarìgì òṣèré tíátà tó dẹ̀ jẹ́ àbúrò ògbóǹtarìgì òṣèré tíátà bákan náà Fẹ́mi Adébáyọ̀, wọ́n ti wá sí orí ẹ̀rọ ayélujára láti wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn tó ń bá wọn wo tíátà wọn. Nínú ọ̀rọ̀ wọn sọ pé sinimá àwọn Agẹṣinkólé tí a túmọ̀ sí King of Thieves ó ti bọ́ sí kan lára àwọn sinimá tó ti lékè báyìí, tó jẹ́ sinimá tí àwọn èèyàn ń wò jù lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n fi àkókò náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn, gbogbo àwọn tí wọ́n lọ wò ó, tí wọ́n jẹ́ kó ṣeé ṣe kí sinimá àgbéléwò yìí kó bọ́ sí òkè. Wọ́n dẹ̀ tún sọ pé àwọn lérò pé a tún máa bọ́ sí òkè bẹ́ẹ̀. Lọ́gbọ́n wa náà la mọ̀ pé sinimá yóò jẹ́ sinimá kan tó jẹ́ pé ó dúró sánsán. Èyí tẹ́ ẹ̀ bá ti wò ẹ lọ kẹ́ lọ wò, ọgbọ́n púpọ̀ wà nínú ẹ̀ tẹ́ máa kọ́. Agẹṣinkólé ni wọ́n ń pè. Ẹ̀yin tèmi, àríjù báyìí lọ lórí ètò lénìí o. Orúkọ tèmi ni Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá, ọmọ tó sweet, ọmọ tó ta, ọmọ tó ṣàtàṣàtà. Ẹ má gbàgbé pé nílé iṣẹ́ Kilarigbo a máa ń ṣe àkálẹ̀ ètò gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín. Ẹ fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí ni, ìgbéyàwó, anniversary ni, oríṣiríṣi nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe, conference ní gbogbo ẹ̀, a máa bá yín ṣe àkálẹ̀ ètò yanrantí. Bákan náà ni gbogbo ẹ̀yin olùtajà wa tó jẹ́ pé ẹ̀ ń wá àwọn oníbàárà, ẹ fẹ́ jẹ́ ká bá yín gbé sí wọn létí, ká bá yín gbé wọn débẹ̀ pé nǹkan báyìí báyìí lẹ̀ ń tà, nǹkan báyìí báyìí lẹ̀ ń ṣe. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ká bá yín ṣe ìpolówó ọjà tó yanrantí. Orúkọ tèmi ni Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá lẹ́ẹ̀kan sí. Tẹ́ bá fẹ́ tẹ̀lé mi, ẹ lè tẹ̀lé mi lórí Instagram @official_honeybill. Èmi ni tiyín tòótọ́ olólùfẹ́ yín Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá. Ó dàbọ̀. Kilarigbo Live TV.
ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.